kálukú dákẹ́ wọn wòra wọn ni torí kálukú mọ̀ pé style tiẹ̀ lọ yọ nìmí náà yọ tèmi nígbà tí ń jọ ńgbà yọ style tiẹ̀ mọ́ ìjẹ́ mi náà ṣùgbọ́n Islam kò sí ààyè rẹ̀gbẹ̀ kò sáàyè rẹ̀gbẹ̀ àyè lè gba pátípátí ń bí ta wà ìta bá débi ilẹ̀ mọ́jú ọ̀wọ́ ara rẹ̀ tì àyè tí ẹ̀gbà wọn máa dí àwọn náà tún sọ̀rọ̀ ṣe rí pé àìsí dáwà mọ́ ọ̀dá o wàláhì àwọn èèyàn ti gbàgbé pé fatuwa ti wá lórí Ahmadiyyah láti mamlakatu Saudiya al-Arabiyya pé humul kufar kèfèrí ni wọ́n the same thing àwọn èèyàn wá ń fún àwọn Tableeg náà láyọ̀yọ̀ Tableeg wá ń sọ̀rọ̀ kí là ń ṣe tọ́jẹ́ bídíà tó bá jọ̀wọ́ pé wọ́n ti kọ̀ndẹ́mù yín Saudi sẹ́yìn ò tí tó wá ní àbí ní Saudi níbi tí Islam ti wá náà ní pé táwọn bá yí jásẹ̀ yín ẹ̀wọ̀n ẹnu wọn bá bí dóhùn sí lọ́wọ́ ẹ̀yin sọ̀rọ̀ tẹ́ yẹ kẹ́ sọ̀rọ̀ ní ṣùgbọ́n sẹ́rí tẹ́ bá ti dákẹ́ tẹ́ bá ti mọ mú ọ̀rọ̀ wá lórí nǹkan tàjọ gbọ́yé díẹ̀díẹ̀ làlàbọ̀rùn ọdẹ ò ọwọ́ béèrè tí wọ́n bí mímí gbogbo asáàrí ìkíní yẹn tí wọ́n bí mímí pọ̀rọ̀ Ahmadiyyah àti Tableeg tí mo sọ náà ní mẹ́rin wá kọkọrùn àwọn Ahmadiyyah wọ́n sọ̀rọ̀ lórí ni o wàláhì láàfin wọ́n kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ yẹn dòní olórí burúkú àfà olélẹ́yìí pẹ̀lú gbogbo ń ta ṣe akọ́ hospital ọmọ ní ọgbà àwọn olùyà ẹ̀yìn kọ́ hospital olè akọ́ tó ti tàwọn kátólíkì sẹ́mọ́kọ́ tí àwọn kátólíkì sọ hospital wọn ọ̀kan wà ń sẹ́yìn ọ̀kan wà lólúyọrọ akademi Ìbàdàn Sẹ̀kínà ni wọ́n ń pè tó lúyọrọ Fátímà ni wọ́n ń pè títí sẹ́yìn ṣe wọ́n mọ̀ sẹ́yìn náà kí ni wọ́n ń pè Fatima Catholic clinic and Fatima fa sẹ́ntì Sẹ̀kínà ní tolú yọrọ academy Sẹ̀kínà ń bọ́ ló ti dọ́dọ̀ yìí àmàdé à ń fa àwọn hospital wọ́n fi yẹn gan hospital lànàbí wáyé wá kọ́ àwọn làwọn dá sùkú lẹ́nu ẹkú ìyà tó ń tà ń bí nìyẹn mọ́ ẹ̀kọ́ bá àwọn ọmọ wọ̀ bá rí skúl ọ̀hún kùkú ọjà náà màkọ́ yìí àbí a ní kèfèrí ní ẹlá ànábí ọlọ́run òpin sórí ànábí ẹni kílà ń wí kílẹ̀ wí àwọn tí ń fún yín láyọ̀ ni wọ́n bá yín fà àwọn èèyàn tún kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ wọn ẹ̀ẹ́dẹ̀m evidence wà mo ní mo rò pé ọ̀gbádùn kọ́ mọ́ sọ fún Ahmadiyyah kọ́m evidence wà pé yìí lọ́rọ̀ ọbọ̀ sọ kèfèrí ni ọ́ kò sì mọ́ bá tiẹ̀ ló ti tán kọ́lọ̀ bínú kú bọ́ sí wọ́ọ́lọ́dìmọ́ transformer ní kọ́ọ̀sì tíjà máa lùsùn náà lọ sí ní mọ́sílásí wọn bí tẹ́ ẹ̀ bá ní ẹ béèrè lọ́dọ̀ àwọn tó ní o bàbá àgbàlagbà ni wọ́n tó ti kú yẹn ẹ̀kọ́ bàbá yẹn sọ ọlẹ́yìn ọmọ ìjọ kejì ọlẹ́yìn ọmọ yẹn mọ́ dára yín làm gbogbo ohun tẹ́wí òdodo ní ṣùgbọ́n àní pàtì ẹ lò òkè lọ́hùn òun wọ́n sọ fún alókè lọ́hùn láǹsì wọ́n ti jẹ́ mọ̀ kí lẹ́ ń dára yín làm sí Ahmadiyyah àwọn Tableeg náà ń pè èsì tàbá wò ó kí ni wọ́n ń wò torí pé kéèyàn máa sọ̀rọ̀ kẹ́ẹ̀ máa repeat ohun tẹ́tí mọ̀ orí pọ̀ ń bẹ̀ gan kódà nínú illustration táwọn Tableeg gangan máa ń mú wa wọ́n lóhun tààfi gbọ́dọ̀ dákẹ́ dáwà àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ o wọ́n lóhun ní pé ẹ̀rí pé Coca-Cola ó ti gbajúmọ̀ kárí ayé ṣùgbọ́n òye polo rẹ̀ ń gbọ́ sí rọ́ ni àbúrò ọmọ ọrọ̀rú bí ẹ̀rí náà nìí ẹ̀rí nìyẹn Coca-Cola wọ́n ní kódà gbogbo ara yìí ń lọ jáde átùmọ̀ tún wí náà ni pé Coca-Cola bó ṣe gbajúmọ̀ tó wọ́n tún polo ẹ̀ náà àwọn ọ̀daràn láàárọ̀ ilẹ̀ nìkan ló advice mi wá sí workshop mi àwọn oníṣàṣọ aláì mò ń gbádùn yìí ọ̀bẹ tẹ́jọ́ tó lọ́nà ẹ mọ́ sọ̀rọ̀ bọ́rọ̀ àwọn Tableeg mọ́ mo ní ọ̀gbẹ́ni Tableeg ó ní tani àsọ fún mi kí n mọ́ sọ ọmọ ok ìgbà tí n fogún ọdún sí èrè kí ẹ pè mí padà ń gbádùn mọ́ yẹ nǹkan tí mo bàjẹ́ ni mo ra fáànù kan ọkọ̀ rẹ̀ tún àti wọ́n pè ní KDK original one wọ́n ń tásìkò jáde rẹ̀ bá tó tọ̀ bá ró lọ ta dúkìá rẹ̀ Ọlọ́run dá padà fún mo lọ gbé KDK tá mú lọ jáde
gbogbo nǹkan mi wọ́n fẹ́ tà tán wàláhì làdìm ẹ̀dá nǹkan ẹ bùkátà kẹmọ sọ sóyé kékù sí pa àgbọ́rọ̀ Ọlọ́run ọba tẹ́lẹ̀ bẹ̀tínú Ramadan nìkan là ń gbọ́ tafsiri nígbàtí alkọ̀dì ohun tó pọ̀ ń sìn ẹ dákun sáà ń da sí ni àbá ń bàjẹ́ sí náà ń da sí ni láàfin gbọ́dọ̀ dákẹ́ Ọlọ́run kọ́ alẹ́kọ̀ọ́ náà ayà ìpé mistake táwọn Christian àti Jew ṣe ni pé wọn ò mọ sọ ohun tí Ọlọ́run ní kí wọ́n mọ sọ fún àwọn èèyàn kò sí ohun tó fà nítorí kíní wọ́n wá di pé àwọn pásọ̀ ni wọ́n ń sọ ń pa wọn lónìí àwọn àjọ kan wà tí wọ́n máa ń rétí èèyàn wọ́n láwọn pásọ̀ mẹ́wàá tó lówó jù Nàìjíríà pásọ̀ mẹ́wàá pásọ̀ fà bísínẹ́sì wo ni wọ́n ń ṣe pásọ̀ ṣé owó náà àwọn ìròyìn Jésù àbí àti jẹ́ẹ̀tì ọmọ ga o Ọlọ́run bá fàáyà yìí pé wà ní àkíyèsí pé agbọ́dọ̀ máa ṣe dáwà àwọn wo ni wọ́n máa ṣe kọ̀ọ̀kan bíríkìlà o bíríkìlà wọ́n máa lọ gbọ́ dáwà ni o kápẹ́ntà wọ́n máa lọ gbọ́ dáwà sóyé mẹkáníkì wọ́n máa lọ gbọ́ dáwà yọ́ máa lọ sí halkọ̀ kèsì kí brọ́dẹ̀ yìí náà fà níyẹn lẹ ẹ tíráì jọ mẹ́ta lọ sí kíni kálọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run kí mọ́ ma ti ń sọ abẹ̀sìn jẹ́ kìkìdá àkọ́sẹ́rí mọ́ sọ̀rọ̀ kan bí ẹnìkan ní ẹ̀yìn ní Ọlọ́run ní ẹ wá ní adìẹ tó pamọ́ mí ìsàwádà ẹ mọ̀ pé ìjẹjọ mọ́ rárá já síbẹ̀ tẹ́nìkan rẹ́rìn bí mo display Tableeg fún yín dé ẹ̀ ń jẹjọ ẹ̀ fura ni náà kí ni mo sọ ń jẹjọ tẹ́ bá rántí mo sọ fún yín pé tí mo bá gbá ọ̀rọ̀ adìẹ tó yẹ̀yìn àtọmọ pípa rẹ̀ àti dídàgbà rẹ̀ mú 3 hours ní mo fi ṣe lecture lórí rẹ̀ tí ò ní sáyà Kùránì kan tó sọ ẹnìyàn ní ẹ̀yin ni Ọlọ́run ni wàláì ohun tó wí gbùrùgbù nìyẹn pé adìẹ wákàtí mẹ́ta tí wọ́n bá mọ̀ mí béèrè lọ́dọ̀ àwọn tọ́mọ̀ mi wọ́n sọ fún ọ pé bó ṣe rí lówí yẹn mo ní ọkàn jẹ́ pé mo rí ìròyìn Jíù lára àwọn apá kan náà àwọn Tableeg ọmọ wọn kan tóun tún lóun fẹ́ fún mi léṣì ó ní ẹ lódodo gbogbo tí wọ́n sọ lọ́dọ̀ Dr. Fadlu yẹn ẹ òdodo wà ń bẹ̀ irú bọ́n ṣe ń change school fún àwọn ọmọ wọn lódodo ọ̀rẹ́ dádì mi ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbà yẹn ṣùgbọ́n àwọn dádì tiwa àwọn ò ṣe Tableeg débi kí wọ́n ṣe dé àwọn ni wọ́n fi ṣera wọn léṣe bàbá yẹn wá tó mímí Tableeg ń gbà ní mọ bá wà bàbá rẹ̀ lè débẹ̀ àbí wọ́n ọmọ pé tẹ́díhìyà ni wọ́n fi ń pè yẹn ní elders ni bọ́ bá ṣe lè bá yá rẹ̀ jẹ́ sí ni to be sincere ẹ mọ̀ ìmọ̀ ẹ̀yìn tẹ̀ ṣe rí ẹ wò wọ́n lẹ́gbẹ̀ẹ́ yín àwọn tó mọ̀ pé strong brother lẹ́ni tó lè báyé ìyàwó jẹ́ dáadáa báyé ọmọ jẹ́ báyé ara tiẹ̀ náà jẹ́ bàbá àgbàlagbà kan mo lọ bá bàbá yẹn pé kún wa lọ jáde àwọn èèyàn mọ̀ wọ́n mọ jama Tableeg bàbá yẹn ti kú sí Ọlọ́run kó bá foríjì bàbá yẹn mo ní bàbá Ọlọ́run kẹ́yìn gbogbo àmọ́ ní lọ jáde ẹ lè mọ́ rotate ara yín tọrọ àrínú àwọn ẹ̀dá sọ àtọ́ kí wọ́n mú tọ́mọ wọn bá ti lọ àwọn wà nílé nǹkan bàbá ní yìí lè fi dúkìá mi lẹ̀ fáwọn ọmọ yìí mọ́ sí torí bàbá ní ọ̀rọ̀ wọn ọba ti yíwọ́ wàláhì tí bàbá yẹn bá mi sọ bàbá lọ́rọ̀ wọn ọba ti yíwọ́ èmi gan tèmi jókòó di ọjà ní òjò yíwọ́ torí wọn wọ́ọ̀rì bí dúkìá wọn ṣe lè rórí ìwọ̀n wà lè fi tèmi lẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ní òjò bàbá yẹn lọ lọ́ngà ọ̀tún tó kù bọ́ bá ṣe lè hàn rẹ̀ lè mọ̀ sí ní ó fi pè ọ́ ní elders strong brother very strong ó ní Jasper bí Jasper kọ́ first part a máa ṣe dáwà
àwọn tí wọ́n máa ṣe ni àwọn olùmọ̀ láàrin wa lódodo àwọn náà máa sọ ọ̀kan náà àwọn ẹ̀dá tí wọ́n ló béèrè ń gúrùpù kan discussion tabligh ó ní ẹ dákun ẹ̀yin àfáà wa ẹ mọ̀ pé ní àmọ́ ẹ dákun ẹ̀yin àfáà wa ẹ mọ̀ pé ní àmọ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ni o ẹ dákun báwo ni mo yín ó tó kó tó bẹ̀rẹ̀ dáwà ṣe mọ̀ kóhun tó fẹ́ fi mú yín náà ní pé sọ pé tí ọba kéwọ̀ gbọ́dọ̀ ṣe dáwà ló fi á béèrè pé báwo ni ìmọ̀ ó tó ó ń tọrọ iná ilẹ̀ sọ fún akọ́ Bakri gba Islam lónìí ọjọ́ kejì ní ṣe dáwà ẹnìkan ní aláàjì àwọn ọ̀rọ̀ wórówóró tá ní ẹmọ́ sọmọ́ ìbòlẹ̀ rí ìyẹn wà akọ́ Bakri ọgbà Islam lónìí ọjọ́ kejì ló bẹ̀rẹ̀ dáwà ẹjẹ́ àmọ̀ ṣé gbogbo ẹni tó bá ti sọ pé ọmọ ìyá mi èmi náà ti gba Islam òsì wá gba Islam ẹ̀sìn yìí dà ṣé dáwà nìyẹn man dá ala al-khair ń pè yẹn sí dáadáa ní eléyìí ṣe dáwà dáwà ní kọ́ sọ pé ọ̀fẹ́ ọmọ báwọn yẹn sọ̀rọ̀ lọ́n àbí wọ́n tí gbogbo èèyàn mọ̀ pé òkéwú ọba àwọn lọ jáde jọ mẹ́ta wọ́n bá kọ́ láwọn gbólóǹgbí mélòó kan wọ́n ní òdìdé dóhùn náà bá ní àṣeyọrí àtọ́là ọwọ́ Ọlọ́run ló wà pẹ́pẹ́ gbogbo nǹkan àfáàmọ̀ ti dé níwọ̀n náà Kàbírú ohun tá à ń sọ nìyẹn